àlàyé ọ̀rọ̀ lórí arákùnrin tó pa ènìyàn ní ìlú Ìlọrin nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn. Mo fẹ́ pe àfiyèsí gbogbo àwa ọmọ Nàìjíríà sí kankan. Ṣé ẹ rí tí kankan bá ti ṣẹlẹ̀, ẹ jẹ́ ká gbé emotionality sí ẹ̀gbẹ́ kan, ká farabalẹ̀ wádìí nǹkan tó ṣẹlẹ̀, kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kó má bàa tó repeat ara ẹ̀ lọ́jọ́ míì. Ṣùgbọ́n tí gbogbo yín bá bẹ̀rẹ̀ sí ń ṣe gànràngànràn, ẹ bẹ̀rẹ̀ sí ń pariwo, ẹ bẹ̀rẹ̀ sí ń gbó bí ajá lórí íńtánẹ́ẹ̀tì láì farabalẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó sì máa tún padà máa repeat ara ẹ̀ again. Now, ìròyìn tó jáde ni wípé arákùnrin kan pa ènìyàn, ó kún wẹ́lẹ́wẹ́lẹ́, adẹ̀gbọ́ pé ọlọ́pàá ti mú. Ṣùgbọ́n nígbà táwa máa dé orí íńtánẹ́ẹ̀tì kan tá ń gbọ́ ni wípé ritualist ni, ìkòkò bàbá ìsásùn, and so on and so forth. Ẹ bá sọ pé ritualist ni àgbà. Ṣùgbọ́n ìjà àti ṣèwádìí lẹ́nu arákùnrin yìí, kí ni tó fi ṣe bẹ́ẹ̀ àti reason tó fi ṣe. Nígbà tí wọ́n ṣe interview lẹ́nu arákùnrin yìí, nǹkan tí mo gbọ́ tí arákùnrin yìí sọ lórí interview tó ń ṣe fún ni wípé ó ní arábìnrin yìí wá sílé òun lóòótọ́. Ó ní nígbà tí arábìnrin yẹn dé, mi ò mọ nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ láàrin yẹn sá. Ó ní arábìnrin yẹn kú sílé òun. Ó ní ẹ̀rù wá bà òun pé báwo ló ti fẹ́ sọ sáfáwọn ènìyàn. Ó ní nǹkan tó fà á tóun fi kún wẹ́lẹ́wẹ́lẹ́ nìyẹn. Ọlọ́pàá yẹn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé níbo lẹ kún sí, ọmọ tó kún sí wẹ́lẹ́wẹ́lẹ́ pààtì ibi tó kún yẹn níbo ló dá sí. Ó dà kó sọ pé òun dá sí ilé ìkólẹ̀ kan. Ìgbésẹ̀ tó kàn ní wípé kì í ṣe ariwo ló kàn for now. Ilé ìkólẹ̀ tó dá sí yẹn, ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà nílọrin gbọ́dọ̀ kọ́kọ́ lọ síbẹ̀, kẹ́ lọ sí investigate wípé ṣé lóòótọ́ ló dá síbẹ̀. Okay, tó bá wá dá síbẹ̀ yẹn, ṣé o rí pé ṣé apá wà níbẹ̀, ṣé ọyàn wà níbẹ̀, ṣé òbó wà níbẹ̀, ṣé ìdí wà níbẹ̀, ṣé gbogbo property yẹn pé síbẹ̀. Tí ẹ bá wá bá wípé gbogbo ẹ̀yà ara arábìnrin yẹn pé síbẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí arákùnrin yẹn sọ ló ṣẹlẹ̀ lóòótọ́. Torí kò sí ìlànà yẹ ní ìlú Nàìjíríà wípé téèyàn bá kú sílé ẹ wípé ìgbésẹ̀ báyìí ló gbọ́dọ̀ gbé láti fi gbára ẹ sílẹ̀, ẹ̀rù lè bá lóòótọ́ kó ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ wípé ẹ dé ibi tó sọ pé òun kó ẹ̀yà ara arábìnrin yẹn sí, tí ẹ ò bá orí níbẹ̀, tí ẹ ò bá apá níbẹ̀, tó jẹ́ pé ọyàn nìkan lẹ bá níbẹ̀, investigation máa tún tẹ̀síwájú pé arákùnrin ẹni ẹ dá nǹkan yẹn síbí, a ò bá orí, a ò bá apá, ta lẹ tà fún, àwọn wo ló ń rà lọ́wọ́ yín, àwọn wo ló ń fún ẹ ní inspiration yẹn tó fi ń ṣerú kan báyìí, láti bẹ̀ àwọn àṣírí mi àtútú. Ṣùgbọ́n nígbà tí gbogbo yín tí ẹ ò ṣèwádìí kankan, tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ya sórí íńtánẹ́ẹ̀tì, ritualist ni, apànìyàn ni, ìkòkò bàbá ìsásùn, that thing cannot help all of us, man. Ojú ìwòye méjì tí mo fi wò nìyẹn. Ó ṣeé ṣe kó jẹ́ pé arábìnrin yẹn kú sọ́dọ̀ ẹ̀ lóòótọ́. Kí ni investigation tá ti ṣe? Tó bá yẹ pé arábìnrin yẹn kú sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ kún lóòótọ́, ó máa jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ náà. But ó máa hàn sí gbogbo ẹ̀dá lójú wípé kì í ṣe pé ó fẹ́ fi ṣe ritualist o, torí ti ìbẹ̀rù wípé arábìnrin yẹn kú sọ́dọ̀ ẹ̀ ló ṣe kún. Tó bá wá jẹ́ wípé ẹ̀yà ara obìnrin yẹn ò pé níbi tó sọ pé òun lọ dá sí, a lè jẹ́ kí àṣírí àwọn ẹlòmíì náà tú wípé okay o, ta ló ń ta fún, ta ló ta orí fún, ta ló ta apá fún, ta ló ta ìdí fún, àwọn wo ló ń rà lọ́wọ́ ẹ. Tí ẹ ò bá ṣe proper investigation according to the Escolopidian, nǹkan yìí sì máa repeat ara ẹ̀, ó sì máa repeat ara ẹ̀, ó sì máa repeat ara ẹ̀. Mo dẹ̀ ti sọ fún ẹ̀yin ọmọ Nàìjíríà, kì í ṣe gba 100, kì í ṣe gba 1000, wípé kò sí nǹkan tó ń jẹ́ wípé ẹ lọ gún orí ènìyàn mọ́ ọṣẹ, ẹ lọ gé èèyàn kẹ́gun mọ́ ọṣẹ, ẹ lọ gé okó ènìyàn kẹ́gun mọ́ ọṣẹ, ẹ lọ gún ìdí ènìyàn kẹ́gun mọ́ ọṣẹ wípé ó máa ṣiṣẹ́. Mo ní ẹ̀kan wèsì ẹ̀mí ara yín ni, kò kí ni yóò work sẹ́. You are just killing yourself this generation. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Lẹ́yìn yẹn, tẹ bá ti wá ṣe investigation yìí tán, tẹ bá ti wá mọ̀ wípé now arákùnrin yìí lọ ń ta ni, ìgbà ẹni gbogbo yín máa ṣe wá bọ́ sí dáadáa máa sọ pé ritualist, apànìyàn, something like that. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣe investigation tó bá rí pé arákùnrin tó kó obìnrin yẹn kú sílé ẹ̀, òun ló fà tó fi kún wẹ́lẹ́wẹ́lẹ́, another case tó nìyẹn. But ẹ farabalẹ̀ kẹ́ ṣe investigation yìí dáadáa kí irú kan báyìí kó má bàa wáyé, because tó bá yẹ pé ó ń ta ni, àwọn tó wà nídìí kíní yìí wọ́n sì máa pọ̀, kó má bàa di wípé lọ ń fókọ̀sì ẹnìkan tó jẹ́ pé àwọn abàmì ẹ̀dá wọ́n sì wà lẹ́gbẹ̀ẹ́ kan. That is one aspect. The second aspect, ẹ̀yin àfáà tí ẹ wà lórí internet, ẹ lọ ṣọ́ra yín. Àwọn wáàsí orí burúkú tí ẹ máa ń ṣe lórí internet, ó lè lead àwọn ọmọ kékeré sí ritualist. Mo gbọ́ tí àfáà kan sọ wípé Kéènì ó pa Ébẹ́nì, wípé lẹ́yìn yẹn Éfà ò bí ọmọ kankan mọ́, wípé nítorí náà gbogbo àwa ọmọ ìran Ádámù apànìyàn ni wá, a gbọ́dọ̀ máa pànìyàn lọ sáà ni. Okay, mo tún gbọ́ tí àfáà kan náà sọ lórí íńtánẹ́ẹ̀tì wípé ó yẹ ká so oògùn owó, wípé àwọn bàbá wa àtijọ́ so oògùn owó,
ṣùgbọ́n àwa ti wò yí ìdí tí ẹ̀rọ oògùn owó fi ń bà wá ní wípé a ò rówó fi ṣe. nínú Islam kò sí tó ní kẹ́ má ṣògùn owó. nínú Islam kò sí tó ní kẹ́ má ṣògùn owó. ẹ̀sùn àwọn bàbá wa àná yẹn oògùn owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi ń rí wọn lónìí. bàbá wa Sheikh Yusuf Abuhaji, bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi, bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori. oògùn owó ni gbogbo wọn ṣe tá a fi ń rí àǹfààní wọn jẹ lónìí. ẹ bá balẹ̀ o tí ìdánwò sọ ọmọ tí mo sọ wà láyé. tẹ̀rí oògùn owó yẹn ó yí sí gan. ṣùgbọ́n ohun tó jẹ́ kí olóṣèṣì pọ̀ láyé lónìí ni pé owó tá a fẹ́ fi ṣe oògùn owó yẹn à ní lọ. èyí tó jẹ́ kó olóṣèṣì pọ̀ nínú ayé tá a bá lò ní pé ní owó tá a fi ṣòwò yẹn à ní lọ. bó ṣe jẹ́ gangan yẹn. ṣé gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn tó wà nínú Al-Qur'an náà ni? ìyẹn number 2. number 3, àwọn àfáà kan máa dé orí íńtánẹ́ẹ̀tì wọ́n máa donate 100 billion 50 million ìkòkò bàbá. iṣẹ́ wo lẹ́ ń ṣe? What type of job are you doing? iṣẹ́ wo lẹ́ ń ṣe? ìjọba ẹni iṣẹ́ tó pọ̀ tí ẹ fẹ́ ṣe nínú ìlànà religion. cultist ti wọnú religion ti wọnú cultist. lọ́dọ̀ ti tèmi religion is irritating to me according to the King Solomon of Parameter. In my own territory, religion is an irritating to me because nǹkan tí a ń gbọ́ nípa religion a ò gbọ́ gan nínú cultist gan, kò sí nílé, kò sí lọ́dọ̀ àwọn ògbóni gan, kò sí lọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ wípé tí àwọn èèyàn wò gẹ́gẹ́ bí ẹni bí, kò sí lọ́dọ̀ wọn. nǹkan tí àwọn religions yìí ń dáwọ́lé tó ń ṣe. ẹ̀yin ìjọba, you need a lot of things to do. ṣùgbọ́n gbogbo eléyìí táwa ń sọ yìí akàn jam talk lásán ni. ìjọba gan tó fẹ́ ṣe dáadáa sáárín ìlú, irú èèyàn wo lẹ́yìn fúnra yín jẹ́? Who are you people? jìbìtì dájọ́ olè, jìbìtì wàásù fólè, ó ti pakasọ, ó ti rúnjú pọ̀. I don't what in this Nigeria. tí bá ti jí láàárọ̀ ìgbàkigbà tí bá ti wo kò tó ṣẹlẹ̀ Nàìjíríà, òun mi kíkú, òun mi kí máa wà láyé, òun mi kọ́ lọ́ọ́ ti pa mí. I don't you people are irritating me. ní ìlú tó súnmọ́ àlìjánà tó jìnnà sí iná, ló wá ń bẹ orí ènìyàn, ń pa ènìyàn bẹ́ẹ̀ tó ń pẹran. nígbà tó ti lè má pa èèyàn nílùú Ìlọrin, ìlú àwọn àfáà tó dẹkùn kọ́, kí lẹ fẹ́ máa ṣe níbẹ̀? Anybody ò sèwọ̀n mọ́. ìlú tó yẹ kẹ́ fi àpẹẹrẹ lélẹ̀ fún gbogbo àgbáyé, ìlú yẹn náà tó ń pa èèyàn yìí báyìí, kí lẹ fẹ́ ṣe sí? ẹ̀yin àfáà tẹ bọ́ síta tẹni K1 The Ultimate máa kú torí pé ó ganu sí yín, ó yá ìbẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìpèlé àfáà tó pa èèyàn lórí báyìí. ẹ sọ fún àgbà yẹn pé K1 ò ní pé ọjọ́ méje wípé kò máa ṣe. now ẹ bá wa sọ̀rọ̀ sínú ayé àfáà yìí tó lọ bà orúkọ yín jẹ́ yìí, torí orúkọ yín bàjẹ́ o, tó ṣe kẹ́ má mọ̀. ẹ jọ̀ọ́ o, kí nìkan sì yà mí lẹ́nu o. ẹ jọ̀ọ́ àfáà ẹ pè é wípé kó wá rí òun, sẹ́ẹ̀rù tó máa bà ẹ́ ni, kò tí ì yé mi o, ẹ ní sùúrù o. káfáà ẹ pè é lórí fóònù nísìnyí, Alhaja Sekina ẹ jọ̀ọ́ ẹ sáré yọjú sí mi nílé kí ẹ̀rù tó máa bà ènìyàn, ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? àbí kí pásítọ̀ ẹ kó pè é wípé hello sister lágbájá, ẹ jọ̀ọ́ ẹ sáré yọjú sí mi nílé kí ẹ̀rù tó máa bà wípé pásítọ̀ mi ó máa lè pa mí sí. irú ìgbé ayé wo lẹ̀ ń gbé ẹ̀yin ènìyàn wọ̀nyí? problem tí mo máa ní pẹ̀lú ilé ayé yìí ni wípé gbogbo àwọn tó ń pera wọn ní ritualist yìí tó ń górí èèyàn yìí, wọn kì í ní láárí. àfáà tó kó èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ nísìnyí, ó dá mi lójú pé kò ní mọ́tò. ó dá mi lójú pé gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe wọ̀nyí, àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ dáradára àwọn wáàsí òfò, wáàsí orí ibú ló máa ń inspire àwọn bọ̀bọ̀ yẹn wípé kọ́ lọ́ máa ṣe oògùn owó, kọ́ máa gé orí, kọ́ máa gé ìdí, kọ́ máa gé òbò, kọ́ máa gé apá, kọ́ máa gé ẹsẹ̀ unnecessarily and unnecessarily. so ẹ lọ preach fún ara yín.